ká jọ ṣe. ìjọba ìjà pàtẹ́wọ́ ra aróhùn àgbà ìpàtẹ́wọ́ bí a ṣe kọ̀dọ̀ lópin. lẹ́ẹ̀kan sí akí gbogbo wa pé akú ọdún agbóyèdún ẹ̀mí wa máa ṣe ọ̀pọ̀ ọdún nílé ayé. pápápá kásáré dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ti wà ń kalẹ̀. akínábíyèsí ìsọ́mọ̀dẹ́sì ọba evangelist Dr. Solomon Ilésọmí Ajíbádé Ajípọ̀tolúwa kínní ọwọ́ àti odò ayé Èkìtì ẹ jẹ́ ká ṣe kábíyèsí sórí adé o. ìgbà ṣe kábíyèsí o. ṣáàkì aláyélú akí ẹkú ìdìde wa nílùú Ìkẹrẹ Èkìtì inú odò ayé dùn náà ní bàjẹ́. bẹ́ẹ̀ náà ká tún sáré kí àwọn èèyàn wá pàtàkì jùlọ àwọn lára ọmọ Ìkẹrẹ tí wọ́n wà ń kalẹ̀ sí. mo láyọ̀ láti kí àbára Aṣọ̀run Ọ̀túnba Ṣọlá Adéwùmí pẹ̀lú ọ̀tún yèyé Ṣọ̀run Erelu Kẹ́mi Owóníyì Adéwùmí bí a kú ọdún agbóyèdún ẹ̀mí àṣẹ púpọ̀ ẹ̀ láyé. bọ́dà tó dá lóko yìí kẹ́mi tó kú bá ṣòro àyìnbí ọmọ kẹ́lẹ́kẹ́ àtàjò fẹ́sàjò bá ṣòro púpọ̀ ògúnṣàkè AID rìtáyà ọ̀nà táyà ọmọ ẹlẹ́dẹ̀ dídùn lálámọ̀ lórí mòló ìkàràmọ̀ lónìí oníṣẹ́ lámọ̀ lóò dẹ́mọ̀ ayé wọ́n ṣeré. báyìí náà látúláyọ̀ láti máa kí ìyá wa yèyé Báṣọ̀run tìlú Ìkẹrẹ Èkìtì Chinyere Ògúnṣàkè akínyínmọ́mi pé ẹkú kàlẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà mo tún wá kí Bọ́gbagún àti ìlú Ìkẹrẹ Èkìtì bàbá dáadáa alátìlẹ́yìn aláṣeyọrí. Bọ́gbagún Isiaka Ọládìméjì pẹ̀lú yèyé Bọ́gbagún àtọ́yìn Isiaka Ọládìméjì akẹ́yìn náà pé ẹkú kàlẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo kí pẹ́sẹ́ ṣayọ̀ adéyìnlé àti pẹ́sẹ́ fún adéyìnlé. a tún tẹ̀síwájú láti kí bàbá wa pòfẹ́sọ̀ olówó kúndẹjọ́ pẹ̀lú ìyàwó wọn pé wọ́n kú ìjókòó ẹkú ọdún agbóyèdún. bẹ́ẹ̀ náà la tún kí ọmọ ọba Fèyí Ọ̀gọ̀jì àtìyàwó wọn pé ẹkú ọdún agbóyèdún. wọ́n bá dẹ̀ ti kí yín ni màá kí aṣíwájú of Ìkẹrẹ Kingdom àyèyè ọmọ kẹ́rẹ́kẹ́ àtàjò gbèsàjò aṣíwájú of Ìkẹrẹ Kingdom olóyè gíga wọlé ọlánìpẹ̀kú sáà. bẹ́ẹ̀ náà mo tún kí barista akọniwájú adájọ́ SAN Akínlàjà former attorney general commissioner for justice Ekiti state. àbẹ́yìn abẹ́pẹ́ alága ìgbìmọ̀ láti gbé ká gbọ́rọ̀ ìkíni ọ̀rọ̀ ìdùnnú lẹ́nu wọn. ó ń gbà tá a láyọ̀ láti pe Ọ̀túnba Báṣọ̀run Ṣọlá Adéwùmí ìjà pàtẹ́ ìjẹ́rẹ́ ìjà pàtẹ́ ó sábà tó ń panúpọ̀ yìí ká pàtẹ́ ó lọ́tún lọ́sù. kábíyèsí ẹ̀yin bàbá mi olóyè ẹ̀yin ìyá mi olóyè a fi tọ̀wọ̀tọ̀wọ̀ a fi kí gbogbo wa àti àwọn ọ̀rẹ́ wa àti àwa ọmọ Ìkẹrẹ lápapọ̀ a kí wa ní orúkọ Jésù Kristi tó níye tó ṣe iyebíye. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a dá ọjọ́ pé ọjọ́ sì kò. A dúpẹ́ pé Olúwa ò fi ìfẹ́ yìí lẹ̀. A dúpẹ́ pé lóòrèkóòrè l'Olúwa ń wà pẹ̀lú wa. Gẹ́gẹ́ bí àṣà wa èyí tó jẹ́ pé àwọn baba ńlá wa ti fi sílẹ̀. Èní náà ni ọjọ́ tí a ti yà sọ́tọ̀. Ta sọ pé ká mú tá máa fi ìbà tá máa fi ṣe ayẹyẹ tá a fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí a dẹ̀ mú tá a fi bà fún kábíyèsí. Kábíyèsí á sì wá gbàdúrà fún wa. Wọ́n á súre gẹ́gẹ́ bí àwọn bàbá wa gẹ́gẹ́ bí Ọlọ́run ti fún wọn ní àṣẹ. Mo rọ̀ gbogbo yín ẹ farabalẹ̀ kẹ́ wo àṣà àti ìṣe wa. Ìkẹrẹ ní àṣà a sì ní ìṣe tó dára. Olúwa ò ní fi wá sílẹ̀ o. Ní orúkọ kábíyèsí Ògùngà aláṣẹ ìkejì èèyàn tí gbogbo Ìkẹrẹ ń wò sínú Ìkẹrẹ ń dùn. Ọba tó ọba atọ́ba tẹ́lẹ̀ ọba kó tó di pé wá jọba
àgìrìlá láti sẹ́kọ̀. ìjẹ́ pàṣẹ ìpínlẹ̀ àlàáfíà sọ̀rọ̀ àti gbogbo yín pé ẹ káàbọ̀ o láyọ̀ láti fi wá lórúkọ náà láyọ̀ náà la ó fi padà ẹ farabalẹ̀ kẹ́ rí àwọn àṣà wa ẹ ṣeun. ìjàre ìjẹ́ pàṣẹ ọ̀pọ̀ tó bá ṣọlá adóhùnmí káàtà ọ̀rọ̀ arọ́wọ́ àwọn alọ́túnmọ̀sí. Gẹ́gẹ́ bí òṣèré ibi kàímù gan ládé níbi nìyẹn ìjòyè lọ́lọ́kan ọ̀jọ̀kan gẹ́gẹ́ kan ti dé lọ́dọọdún káàtì àjọ aṣíwájú tó ń tùlù rán kàyà bí kábíyèsí kàyà ìjọba kábíyèsí náà súre ẹ̀ka súre ó dẹ́nà bàtà súre lẹ́yìn òkèrè afẹ́bẹ̀rẹ̀ báwo pẹ̀lú ìwé ìlàkalẹ̀kẹ̀ lọ́rọ̀ wípé a bẹ̀rẹ̀ pẹ̀lú òtù ẹlẹ́gbẹ́ the omen to the king now which is going to start by òtù ẹlẹ́gbẹ́ ọ̀rọ̀ ní kí n dájú ọmọ ọlọ́dọ̀ láti yá o láti yá o ìṣẹ̀ṣẹ̀ ń bá ní bẹ̀rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ àti ọmọ ọlọ́kùnrin ẹ̀jẹ̀ yálà ó ṣe òní. ànàkóso mú yan gàn òbí akitì torí àkàtà bóńgò ìgbésẹ̀ lọ́sọ̀ tó ní kọ́jú ìfọ̀kọ́rí ògbòǹgbò nítorí òkú àkọ́kọ́ nìyẹn sábà lórí ẹni ẹ̀yọ́. ìwọ òtún ẹlẹ́gbẹ́ ni yóò. èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ jókòó ìlúmọba àgbàdo àti Ọ̀yọ́ èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí kó papọ̀. Ètú ìlúmọba àgbàdo Ọ̀yọ́ ìlúmọba àfàọ̀ àrẹ. Ọ̀básàtà ti jáde ọdí ẹ̀ sàtánìyàwó. If we get back
pípẹ́ kí a ṣe wọ́n. Ètò ẹlẹ́gbẹ̀ẹ́ ni o. Ìyá wọn o. Ẹlẹ́gbẹ́ òkèrè akíló ní kábíyèsí ẹ á ṣe yí àṣàmọ́dún ẹ á ṣe yí àṣàmọ́dún kábíyèsí àdùnnìlálà kejì ìbéèlà àyàbá ọ ìbéèlà àyàbá ọ olùkẹ́rẹ́ àtùbà túṣẹ́ olùkẹ́rẹ́ àtùbà túṣẹ́ àgbòkú àgbè olùkẹ́rẹ́ àgbòkú àgbèjáde olùkẹ́rẹ́ olùkẹ́rẹ́ ti sùn ọ̀bá lágbára ọlọ́run tí kò sún ọyá sí àkókò tẹ̀lẹ́ kábíyèsí àgbèrè lálákejì èkó akébé ìkúlé bẹ̀ ẹ̀yà akébé ẹ̀yẹ lébẹ̀ ọmọ ènìyàn akọ ọgbọ́n ìjà lébẹ̀ èyẹ lónìí ọlọ́run akọ bàbá apẹ́ lágbára ọlọ́run kéde sọ̀rọ̀ ẹ̀yẹ nínú àjọ sùn àwọn oníṣòwò nínú lágbára ọlọ́run bí àwọn ọmọ jì ọmọ lágbára ọlọ́run àkókò ọmọ ká ọmọ yẹn inú rẹ̀ dùn pẹ̀lú àbá mi láàfin lágbára ọlọ́run inú rẹ̀ àbàjẹ́ ẹlẹ́dọ̀ kẹrẹ́kọ̀ kiri lágbára ọlọ́run ìbéèrè àyà báyìí o ètò olùkọ́ pátá ẹlẹ́dẹ̀ kí o lágbára ọlọ́run ìbéèrè àyà báyìí o lágbára ọlọ́run ọdún mọ́rẹ̀kẹ́bọ̀ lágbára ọlọ́run á tún dà jù sí lọ. ọmọ bá àwọn ẹ̀kẹta pé ẹlẹ́dẹ̀ kí o lágbára ọlọ́run ìbéèrè àyà báyìí o ìbéèrè àbúlúrú o láti wọ́n ní ká tún wájú olùkẹ́rẹ́ sí ọlọ́run bá yẹ ṣúra sí. Àròjọ àràyè ẹgbẹ́ lájọ ló sì kú èyẹ rẹ̀. Òkú ẹ̀ rojú kalẹ̀ wọ́n. Kábíyèsí ọ̀nù àròjọ àràyè abáni ọ́. Ètò ọlọ́yẹ̀ òkàlẹ́ pátápátá ẹlẹ́gbẹ́ kí o lágbára lọ́wọ́ àkún ajá lọ́rùn ra o. Lágbára lọ́wọ́ àrọ́bàrá lò. Ayé àlọ́ àbọ̀gbà o. To those of our guests who are here this morning, the Odun Elebe and the helping to the Kábíyèsí for the celebration of October 2022. As you can see, the Odun Elebe for more progress on the correct door and for more and more. Of the state law, the presentation and applause. Ní asọ̀kọ̀tọ̀ ìfúnlẹ́yìn ọdún ẹ̀gbá àmọ́tẹ̀tẹ̀tẹ̀ àwátì nínú rẹ̀ àṣẹ. Lẹ́yìn òkèkè ẹlẹ́gbẹ́ tí a sọ́wọ́jú kábíyèsí. Ká ti jó kà ń mètò náà hàn. Lọ́wọ́jú orí adé, ọyá ìlú mọba, àgbábọ́, ọ̀yọ́, àrẹ, àfọ̀. Lápapọ̀ ìlíkẹ́tẹ̀ra fún gídígbò olóòló látàgbádó látọ̀yọ́ látùlúbọba látàrẹ́ látàfàọ̀ lápapọ̀. Ìlà àjọ jíjọ́ ọdún làjọjọ́ aṣíwájú kábíyèsí káàdì iṣẹ́ lọ́dọọdún ìjòyè ìrọ̀lẹ́ kọ̀ọ̀kan láṣáájú ìlara ìrọ̀lẹ́ àdọ̀dọ̀ kábíyèsí láti fi adúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún kábíyèsí o. Wọ́n gbà ń láàyè. Ọ̀dẹ̀ rọ́dọ̀ tuntun. Ọ̀dẹ̀ ìsọ̀lẹ̀ ìsọ̀tún láyọ̀ àtàláfíà. Àmọ́ àṣàwátì. Bẹ́ẹ̀ni ọ̀pọ̀ láyọ̀ láti kí ọ̀kan lára ọmọ àyèyè lùlù kárẹ̀kì ọ̀kan lọ́lọ́ tún bí ọmọ ọ̀kẹ́rẹ́ ọmọ gidigidi lùlù kárẹ̀kì. Ọwọ́ àtọ́yá rẹ̀. Olùdásílẹ̀ Pyramid Foundation. Pásítọ̀ Bólú Àlàbí. Mo kí ọdún akú ìyèdú èkó ìjẹta kejì rẹ̀ sọ̀rọ̀ lórí fòdà Amẹ́ríkà lọ́yà. Òkèrè lọ́jà yà ló ní o. Elé orí Ìjẹ́túndé Àlàbí Àfẹ́símàkan. Mo kí o akú akú ìyèdú o. Kọ́ba ti kí ọjà kí IPF Ìkẹ́rẹ́ Development Forum.
Tètèrè pátápátá la kí àfàjògbósàjò lábẹ́ pírẹ́sidẹ̀ntì Sani Ẹ̀kúndayọ̀ àti General Secretary Tọ́pẹ́ Òrólú. Bẹ́ẹ̀ mo lè kí ẹ̀ wọlé ọlọ́run tẹ̀sí foundation ìjọba UOL lábẹ́ alága Prince Ṣèyí Ọ̀bọ̀jí. Lèkí Prince Adémọ́lá Adúpọ́ǹpè. Ilé rẹ̀ kàn sí àtọ́lórí rẹ̀. Ìyàwó kan ti ń gbó kàn mí ìṣòro rẹ̀ yàn sí ń gbó wọ́. Ọdọọdún là ń ṣẹ̀ṣẹ̀ ń yá. Lẹ́tọ̀tọ̀ ẹ̀rẹ̀ ní igi lọ́dọọdún. Ìkábìrẹ̀ rẹ̀ káyẹyẹ ọdún ìdíje méje ń ka ìlú kọjá bẹ́ẹ̀. Kò ó ṣètò ló káyọ̀ lọ́dún wọ̀kù. Ìyàwó rẹ̀ ìlú bàbá àgbájọ ọ̀yọ́ àlẹ́ àgbọ̀. Ẹ̀ẹ́dẹ́ wọ́n ìṣọ́tún ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ láyé bẹ́ẹ̀. Ìyànà tó bọ̀ iṣẹ́ lẹ́lẹ̀. Ìlọ́dún lèdè òtúmọ̀ àyọ̀tẹ̀kọ́ bá nínú ọdún. Iye kan lè ti ṣe légede. Wọ́n gbọ́dọ̀ pọ̀tẹ̀ ìpọba aládé ni. Àkọ́rẹ́ wọ̀lú. Òmùrùkẹ̀rẹ̀ táyọ̀ fẹ́rẹ́ ṣe. Èyí ò kólò. Èyí mọ̀ ní ní bẹ́ẹ̀ wá ní múnú kéde ní o. Rabi máa ń lé máa kà á lọ́rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ nínú kẹ́rẹ́ láti jọ ọba Adéjìdí. Ọdọọdún lè kéde tẹ̀lé mọ́mọ́. Ààfin èyí yàtọ̀ sí àfikọ́ mẹ́rẹ̀ẹ́rẹ́. Ọdọọdún lè bí tẹ̀lé mọ́mọ́. Ìyàwó ọ̀rọ̀ ìlú máa bá. Káyọ̀ ògbóni náà. Ìlú bàbá àgbàdo Ọ̀yọ́ àrẹ àfàọ̀. Ọ̀yọ́ community. Ọba òní ọba àná ọba títí ayé àyè bẹ̀rẹ̀. Bàbá wọn ká lè ṣòwò ga tìlú Ìkẹrẹ. Ọdọọdún là á máa bá yín. Ìṣèlú ń wù wá. Àmì pàdánù ní lójijì. Bẹ́ẹ̀ ni láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ̀mí kàbínú ayé. Mọ́tò òní òní fi kó ṣọ̀nà. Òní kọ̀nà ṣe kó. Gbogbo òkúta bá ti ń sọ̀rọ̀ ẹni òní òní fọ́sọ ní lẹ́sẹ̀. Ẹ ṣe gbé ìbẹ̀rẹ̀ ga, ẹ̀mí àtúbọ̀ máa ga sí. Ọlọ́run ní ti torí pé ẹ ṣe wà lórí Ìkẹrẹ kó fọmọdé parí lẹ́kún. Gbogbo ẹni ìyàwó lórí ọmọ ni a ṣàyẹ̀yẹ̀. Àbọ̀ náà wá dájú lórí yín. Bákan náà láti gbogbo àwọn ọmọ wa. Bẹ́sẹ̀ ń ṣùgbọ́n bàbá wa, Ọlọ́run ò ní tẹ̀lé lẹ́yìn ní o. Ọlọ́run ò ní ṣe yín lẹ́yìn nìkan o. Gbogbo àwọn ìyàwó olórí àbí yín o. Ẹ̀kọ́ ọba sì. Gbogbo ọ̀gá ìṣẹ́lẹ́lẹ́ ò ní bọ́ lọ́wọ́ yín o. Ọmọ rẹ̀ á ṣàyẹ̀yẹ̀ o. Gbogbo àwọn ìlú Ìkẹrẹ pátá. A wà ní Ìkẹrẹ. A wà ní ìrìn àjò ní ààbò Ọlọ́run adájú lórí yín. Ọ̀pọ̀ ọdún máa ṣe láyé o. Yóò sì dáa fún yín. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim.
Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. Ọlọ́run náà bá yín bẹ́ẹ̀ o. Èmi náà sọ̀rọ̀ ọdún láyé. Tó bá ti ọ̀gẹ́rẹ́ àtúbọ̀ tẹ̀síwájú. Èso wá gbọmọ rin. Bá a ṣàṣẹ dáadáa. Ọ̀rọ̀ lórí gbòdò bẹ́ẹ̀ òun náà bá dán ọ̀rọ̀ lórí gbòdò yá bá nìyẹn. Ọ̀rọ̀ lórí gbòdò kò ní bá ọyàn. Ọ̀rọ̀ lórí gbòdò yá bá nìyẹn. Ọ̀rọ̀ lórí gbòdò ní bọ́ọ̀lù ẹ̀dọ́ ní wọ́n tó ń bí náà lórí gbòdò yá bá. Ọ̀rọ̀ lórí gbòdò ogún ewé òdìmọ̀ ẹnu láì fúra ẹnu pàpà lórí ní ọdún mẹ́rin àṣẹrẹ̀ múrin káàbé ṣe o. Kábíyèsí o. Babalọ olórí ayé òwò lámọ̀ lóòga. Èlò rẹ̀ ń sọ àyọ̀dá lára máyọ̀ ń yọ̀ bẹ́ẹ̀. Ọlọ́dọ̀ tó àti òkúta ò. Ọwọ́ lámọ̀ ló ga.